Aláròyé máa wí o. ọmọ Àtíkù tún ju bọ́ǹbù ọ̀rọ̀ ó ní kò sẹ́ni tó lè gbàjọba lọ́wọ́ Tinubu lọ́dún 2027. Abba Àtíkù tó jẹ́ ọmọ bíbí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan Alhaji Atiku Abubakar ti sọ wípé ṣe ni bàbá òun àtàwọn ẹgbẹ́ alátakò yòókù kàn ń tan ara wọn jẹ, kò sí ẹgbẹ́ tó lè gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Ìlú Yola ni Abba ti sọ̀rọ̀ ìdánilójú yìí lásìkò tó ń gba káàdì gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní wọ́ọ̀dù rẹ̀ tó wà ní Gwadabawa níjọba ìbílẹ̀ àríwá Yola nípínlẹ̀ Adamawa. Ó ní òun darapọ̀ mọ́ ẹgbẹ́ náà láti kó ipa tòun nínú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wọ́bọ̀ àti ìmáyérọrùn fáwọn ará ìlú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lábẹ́ ìṣèjọba tó wà lóde yìí. Gẹ́gẹ́ bí Abba ṣe wí, mo fẹ́ sọ kedere pé kò sí ẹ̀dá kankan tàbí ẹgbẹ́ òṣèlú tó lè dá ààrẹ Bọ́lá Tinubu dúró láti má ṣe lè wọ inú Aso Rock lọ́dún 2027. Àwọn ọmọ Nàìjíríà ti tọ́ ìṣèjọba tó dára wò. Tinubu kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà, kì í fi ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ẹ̀yà yan àwọn èèyàn sípò. Ẹni tó bá kújú òṣùwọ̀n ló ń fi sípò kọ̀ọ̀kan. Ara àwọn onírúurú iṣẹ́ ìdàgbàsókè àtàwọn iṣẹ́ àkànṣe yìí lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu ni mo rí tí mo fi pinnu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ààrẹ nílò ìfọwọ́sowọ́pọ̀ wa láti tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ rere yìí. A gbọ́dọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ láì fi ti ẹgbẹ́ òṣèlú tá a wà ṣe pé kí wọ́n dìbò fún ààrẹ Tinubu fún sáà kejì. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, igbákejì alága ẹgbẹ́ APC ní ẹkùn àárín gbùngbùn Adamawa, Alhaji Isa Bagiti, ẹni tó fún Abba ní káàdì ọmọ ẹgbẹ́, sọ wípé ìgbésẹ̀ ọkùnrin náà ti fòpin sí awuyewuye tó ń lọ wípé ṣe ní APC máa lulẹ̀ nínú ìdìbò ọdún 2027. Ó ní ó ti hàn báyìí pé kò sí ẹgbẹ́ òṣèlú tó lè bá ẹgbẹ́ APC takọ̀ngbọ̀n lọ́dún 2027. Yóò sì rọrùn fún Tinubu láti rí sáà kejì gbà láì fi ti ìyàlẹ̀ àwọn ẹgbẹ́ alátakò ṣe rárá. Bákan náà ni ọ̀kan lára àwọn àgbààgbà ẹgbẹ́ níbẹ̀, Alhaji Jamiu Yusuf, ṣàlàyé pé kò sí orogún bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tó ní àmúyẹ láti pe Tinubu níjà lọ́dún 2027. Ó ní kò sẹ́ni tí nǹkan rere kì í wù, ṣe ló wu àwọn tí wọ́n ń jáde láti dupò ààrẹ, ṣùgbọ́n ó rọ̀ wọ́n láti lo owó wọn sí okòwò tó ní èrè kí wọ́n má sì ṣe lò ó láti dúró lójú ọ̀nà Tinubu nínú ìdìbò ọdún 2027. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.